tó ṣe wá ní ẹrú tó máa lóró òun náà ni a dúpẹ́ fún tó sì ṣe wá ní ẹrú tó mọ́ pẹ́lú àìmọ́lẹ̀ ìdúpẹ́ má ọlọ́mọ ìṣẹ̀dá òfúwa. lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run tí a fẹ́ ìbánu mahama àwọn kí gbogbo àwọn bàbá nínú jàmá ọlọ́run bá wà lọ́rẹ̀ ní wọn, àwọn ìyá wa ìyá lásàdátù lọ́run dákun bá wà lọ́rẹ̀ ní wọn, àríbùnú wọn kó wọ́n dìbàjẹ́ èyí tí jẹ́ bànújẹ́ fún wọn lọ́run dákun bá wà sọ ìdùnnú fún wọn. ń ta sì máa kó dáwà lójú ní pé ohun tó lè máa kọ́ wọ́n lómi lúgbù ní pé àwọn ọmọ tí mo bí báwo ni wọ́n ti ṣe gbàfíyè. Ọlọ́run yóò wọlá iṣẹ́ olóore tẹ́ ń ṣe nínú ilé Ọlọ́run tí kò sẹ́nìkan tí san sálárì fún yín gbówó oṣù bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi ọmọ fi dùn yín nínú. àìsàn gbogbo àwọn ọ̀dọ́ náà táwà lẹ́nu táwà nínú iṣẹ́ Ọlọ́run kò ní súwá ṣe. Ọlọ́run bọ́ ní wọ́n pa wọ́dà sáyìdá tó bá dọ̀lá kan tán wọn ní fi wá fi pìtàn pé àwọn tàkọ́kọ́ nìyẹn nínú mọ́sálásí Darussalam. àwọn ọmọ bọ́ọ̀rọ̀ ti jẹ́ tó fi àdàbá ìbọ̀rọ̀ dákun máa fi ṣàdánwò fún wa. bákan náà látọ̀ fún àbàbá tí wọ́n ti ṣe irú ẹ̀ lánàá tí wọ́n sì ti papòdà tí wọ́n ti wọlé lọ wọ́n fi kú ṣàgbà wa. àwọn bàbá náà àwọn ìyá náà ìlérí bàbá wa ìmáàmù ọ̀rọ̀ akẹ́wọ̀n kò gẹ̀wọ̀n ṣùgbọ́n ní síbi fún wọn kó ṣe ìsàrẹ́wọ́n lábàtà ìyá náà wáyé ọmọ tí wọ́n lórúkọ náà ló dá ìtàn fi sílẹ̀ kó bàjẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ lẹ́lẹ́ ọlá tí tó yọ lọ́wọ́. jàmá ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká páyà Ọlọ́run, nítorí pé gbogbo wá sí ta lè máa gbọ́ àbí kọ́ lè máa ṣe fún wa báyó ó kan létí àbí gbogbo létí tó kò sí kankan tí ń bẹ̀m̀bẹ̀ tó kọjá ìpáyà Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run. ẹni tó lọ máa kọ́ máa ṣe olùgbé fọ́lọ́run, Ọlọ́run kọ́ máa ṣe. a sì kíra wa pé ká kó oríire lórí Ramadan tí a gbà kọjá. Ọlọ́run yẹ ká dínkù ọpẹ́ láríwú níbi ta bá ṣe dé Ọlọ́run náà lọ́rọ̀ wá ṣe dé bẹ́ẹ̀. ọba tí sì máa ní níṣẹ́ títúmọ̀ yìí ní lérí iṣẹ́ tó rán ní nígbàtí ẹ̀ máa ṣe tó bá dáa ní Ọlọ́run. ọba bẹ́ẹ̀ lọ́lọ́run ó tún wá ń kí wa lérí àìmọ́ ṣe wá nítorí pé kò sẹ́ni tó máa ṣe àfọlọ́run, ṣùgbọ́n ìgbà agbára tó bá nínà ní kò fi ṣe kó bá lè fi kiri. lọ́lọ́run ṣe sọ fún àbí Muhammad, ó ní ìrẹ Muhammad bá mi sọ fún àwọn àdìwọ́mà rẹ, bá mi sọ fún àwọn ẹrúsìn mi pé bọ́nà ó fi lè dáhì ní ṣe ìtọ́lọ̀ yìí wọ́n àfọláfà ní mọ̀mìnì àlẹ́sìn ọ̀hún fi sọ láti ní ọkọ̀ ṣe ọmọ والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم محافظون إلا على أزواجهم فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راءون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. ọ̀rọ̀ tó lọ́wọ́ bá ń bá wa sọ nínú Al-Qur'ani, Ọlọ́run ní ìrẹ Muhammad bá mi sọ fún àwọn àlèúmà rẹ, àwọn ẹrúsìn mi nígbé pàápàá wọ́n ti jèrè tó pọ̀ lérí iṣẹ́ tí mo rán wọn tí wọ́n jẹ́. torí pé Ramadan dé, Ọlọ́run tó kọ́ aláṣẹ tá
táǹpáyà rẹ̀ tàbí tẹ̀lé ohun tí yóò pa wá láṣẹ pé èyí ńlá ní láti ṣe sẹ́ ẹni tí ò bá ṣe yóò jíyà. Nígbà t'Ọlọ́run sọ fún wa pé a ní láti ṣe tá bá ṣe á jíyà, ọba tó sọ bẹ́ẹ̀ àsáàrí síbẹ̀síbẹ̀ a sì bẹ̀rù ẹ̀, a sì páyẹ̀ ẹnu gbogbo ohun tó ní ká ṣe aṣẹ́kíní agbìyànjú àti ṣe abẹ́rẹ̀ nítorí pé Ramadana ihun táwa náà mọ̀ pé òfin tí bẹ́ẹ̀bẹ̀ ó pọ̀, ẹni tọ́lọ̀ bá kàkàlẹ̀ fún wa àwọn ìwọ̀ tí bẹ́ẹ̀bẹ̀ pọ̀, ẹ gbọ́dọ̀ ṣe yìí, ẹ gbọ́dọ̀ ṣe yìí, ẹ gbọ́dọ̀ ṣe yìí, a sì gbìyànjú aṣẹ́kíní a sì gbèjù sílẹ̀ nítorí ohun tá ń wí yìí tọ́lọ̀ fi wá kí wá pé ìrẹ́ Muhammad bá mi sọ fún wọn pé qad aflaha al-mu'minun, bá mi sọ fún wọn pé àwọn mùmínì òdodo, àwọn onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè tó pọ̀. Àwọn tààlà àwọn onígbàgbọ́ òdodo táwọn yìí bí ó ṣàwọn olóríire, àwọn tààlà olóríire náà bí ó ṣàwọn ọmọ àlìjánà. Ṣé téèyàn bá sì wá ṣe ó lè wá rí èrè àlìjánà jẹ́ nítorí pé àlìjánà táwọn yìí kò sí lọ́fẹ̀ẹ́, ọ̀fẹ́ kọ́ iṣẹ́ náà ṣe ká tó wà àlìjánà, iṣẹ́ náà kan náà láti ṣe táfi wọná. Ṣùgbọ́n Ọlọ́run wá ń bá wa sọ̀rọ̀, ó ní nígbà tí oṣù Ramadan bá lé, gbogbo ohun tí ń jẹ́ ìwà ìbàjẹ́ ẹgbẹ́jù sílẹ̀, ẹ má mutí, ẹ má jalè, ẹ má ṣe ṣìná, ẹ má mugbó, Allahu Akbar, kẹsì má ṣe tọrọ àánú lọ́pọ̀lọpọ̀, kẹsì má sì ní Ọlọ́run lọ́pọ̀lọpọ̀, kẹ má ṣe ìbádà lọ́pọ̀lọpọ̀, gbogbo tó lọ́run bá kàkàlẹ̀ fún wa agbìyànjú. Ṣùgbọ́n a rí pé àwọn àìsàn kan bẹ lábẹ́ ọ̀run yìí lórí ilẹ̀ ayé tó ṣe ká ní pé ẹnikẹ́ni tó bá lọ́lùgbàdì àìsàn táwọn yìí tí ẹ bá. Kí láìsàn náà? Àkọ́kọ́ ni ṣìná, èkejì ni ọtí mímu, ẹ̀kẹta ni igbó mímu. Àwọn ẹni tó wá kún àwọn náà lágbára bí tẹ̀bẹ̀lẹ̀kọ̀tẹ̀, ìbínú orí, ẹ̀tanú àbí káfọkàn bá ti yàn jẹ́ ọ̀tún bẹ̀ nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí a wí yìí ó lágbára débi pé ẹ̀rí pé kò yá kí a tó rí ìwòsàn rẹ̀. Ẹni tí bá sì mú tí kẹ máa ṣe wá sí fún látàrọ̀ dálẹ́ ẹ̀dọ̀tẹ́ ni. Ẹni tí bá mú gbó ẹ̀rí pé igbó mú èyàn ló tún wá burú jù, torí nígbà tán bá ti mú lẹ́sẹ̀kẹsẹ̀ àlìjànú kan ni tí ó lọ wọn níṣẹ́ tí àwọn gangan ò lè ṣe. Wọ́n sì fẹ́ wọ́n kọ̀ torí pé wọ́n tún sí nínú ara wọn má, wọ́n ní láti iṣẹ́ tí igbó yẹn rá wọn. Tẹ bá wá ṣe wá sí fẹ́ni tí mú gbó ẹjà, ẹni tí wọ́n ṣe ṣìná tí ṣìná ti wọ̀ lára dáadáa, kódà bí ò bá ṣe kò lè jẹ kò lè mú, kódà ó ní fi bí àbùkátà. Ẹ wá ní kó padà lẹ́yìn ṣìná kó fi ṣìná sílẹ̀, kó má ṣe ṣìná má ẹjà. Ṣùgbọ́n la ilaha illallah Muhammadu Rasulullah tí Ramadan náà bá ti lé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí, àti igbó, àtọtí, àti ṣìná, àti tẹ̀mẹ̀lẹ̀kù, àti ẹ̀dánú, àti gbogbo iṣẹ́ ẹkún tàbí mọ́ ṣe. Àbí bí aníṣẹ́ kẹta ṣe ní kọ̀rọ̀ yà tẹ́nìkan ò tẹ̀bá wa níbẹ̀ tí ò tẹ̀bá wa mọ̀ sí rárá, a ṣe kí ni ìbẹ̀rù Ọlọ́run máa sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, a sì padà níbi ìwà abú gbogbo ohun tá gbé dání, a sì gbèjù sílẹ̀, a máa ṣe kí ni, a máa wá ṣe tọ́lọ́run, a máa gbàwẹ̀, a máa ṣe bádà, a máa kírun. Àwọn náà wá ní pé Ramadan náà oṣù kan ni tó ṣe ká ní pé la ilaha illallah Muhammadu Rasulullah tó bá ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí, gbogbo ẹlẹ́ṣẹ̀ ó sì di àtúnbí lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo ẹlẹ́ṣẹ̀ ó sì di àtúnbí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹni wọ́n gbé gbogbo ìwà burúkú wọ́n sì gbé jù sílẹ̀. Ẹni tí mo ti ẹ̀ nípa níbi ọtí rárá nínú Ramadan náà ìlàmúgbòrú, ẹni tí mú gbọ́ ẹ̀ nípa níbi igbó mímu, oníṣìná ẹ̀rọ bá yóò sì kóra yóò para máa fọ́lọ́run, yóò sì máa gbà, yóò sì máa ṣe bádà, gbogbo iṣẹ́ ẹbú wọ́n sì gbé iṣẹ́ ẹbú wọn jù sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n fi ṣe kí ni? Wọ́n fi tẹ̀lé tọ́lọ́run, wọ́n fi ṣe tọ́lọ́run, wọ́n sì bẹ̀rù Ọlọ́run. Wọ́n wá gbà ẹ̀ náà bí òfin,
gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe pa aláṣẹ fún wa a ti wá gbà bí òfin báyìí gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe pa aláṣẹ fún wa ìwọ ọmọ ìyá mi tó ṣe ká ní pé kò sẹ́ni tó mọ́ àfọlọ́wọ́n bá nìkan ṣoṣo ní adé Muhammad sallallahu alaihi wasallam nígbà tó sọ fáwọn sábẹ́ ní ọ̀gbìn àná ó ní sàkáàlì àwọn sábẹ́ wúra lórí ìdẹ̀ka ìbéèrè ní ọ̀gá wa tó gbé ní yìí bẹ́ẹ̀ ni òótọ́ ni kò sẹ́ni tó gbé Ọlọ́run nìkan ló gbé òun nìkan ló sì máa ìwọ tó ṣe ká ní pé o ti wà níbi iṣẹ́ ẹbú tẹ́lẹ̀ gbogbo ohun tá kàkà rẹ̀ yìí bí igbó múmu bí ọtí múmu bí ìṣìná ṣíṣe bí tẹ̀mẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ bí iṣẹ́ ẹbú iṣẹ́ tó ṣe ká ní pé èèyàn kan ò lè bá ẹ nídìí ẹ̀ tó ti wà nídìí ẹ̀ tẹ́lẹ̀ tó ti ń ṣe nígbàtí Ramadan náà dé ó sì gbà lọ́wọ́ ẹ̀ ó sà gbà lọ́wọ́ ẹ̀ ó gbà àfà wo lórí wòlíì wo lórí màlẹ́kà wo lórí tó dẹ́rù bà ẹ́ tó fi gbéjú sílẹ̀ tó fi ṣe má bí ó ṣe ìbẹ̀rù Ọlọ́run tó kó sí ẹlọ́kàn gbé à ṣé tí gbogbo yẹn bá ṣe oríire ṣí yẹ kí mi ṣe ibú nínú oṣù yìí rárá èmi náà láti máa bẹ nínú àwọn olóríire bẹ́ẹ̀ ni Ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó ronúbí àdágbé à iṣẹ́ tí mo ṣe yìí iṣẹ́ ẹbú ni mo ní láti gbéjú sílẹ̀ nínú oṣù ọ̀wọ̀ oṣù mímá oṣù àpáńdé oṣù Ramadan kì í sì bẹ̀rù Ọlọ́run kì í ṣe tọ́lọ́run kì í sí lọ́run kì í ṣe mẹ́ta fọ́lọ́run ìbá tọ́rọkọ́bọ̀ tí bá ń bẹ lọ́dọ̀ mi kì í fi ṣètò rẹ̀ àánú láti lè fi ṣe kí ni láti lè fi wójú rí Ọlọ́run àti wá ṣe o àti ṣe o Ọlọ́run sì di rí wa bí a ṣe nítorí pé alákọ̀ọ́kọ́ náà àmàyàn ó dára ní pé a máa ṣe a lè ṣe kó dàbí Ọlọ́run ṣe fẹ́ ṣùgbọ́n Ọlọ́run gangan ò fẹ́ kó dàbí bí òun ṣe pa wá láṣẹ rẹ̀ ṣùgbọ́n ń fẹ́ pé ká ṣe níbà agbára nídìíwọ̀n agbára ta ní kóhun tẹ̀ rí pé abẹ̀rù tó wọn lọ́wọ́ àti báyàwó àṣẹ tó rọpa fún wa àtẹ̀lé èrè tí bá ń bẹ́ẹ̀ kóhun wọn fi ṣe kí ni kóhun wọn fi ṣe pẹ̀kí wa jama ọpẹ́ la ń dúfọ́ lọ́hùn ọba tó fún wa ṣe la dúpẹ́ fún ṣùgbọ́n ìwọ ọmọ ìyá mi nígbà tó ti gbé gbogbo ìwà gúdù sílẹ̀ nínú Ramadana ti lọ mọ́tún rawọ́ lè má rawọ́ lè má padà ń bẹ̀ tí wọ́n náà gangan tó bá wo rẹ̀ ò dáadáa ó rí pé nígbà tó ń gbèjù sílẹ̀ òun lálàáfíà òun gbádùn òun ṣoríire òun jẹ́yàn òun ṣéwò tó ní bí àwọn ìwà kan bẹ tí bá ń bẹ lọ́wọ́ èèyàn olóòrí ṣéwò abẹ́rí gbéjù sílẹ̀ má tún padà sí díẹ̀ má nígbàtí Ramadan dé mọ́sálásí ń kún dáadáa bẹ́ẹ̀ náà ló ti wà kára tó dáyé tó bá tún wà lọ tán á tún máa ríra wa àwọn àtàtí ríra tẹ́lẹ̀ má jẹ́ orí bẹ́ẹ̀ ọmọ ìyá mi má jẹ́ orí bẹ́ẹ̀ nígbàtí ó ti pèrè ní ẹrúsìn Ọlọ́run ọba òdodo tó ti ń ṣe tọ́lọ́run nínú àwẹ̀ nígbàtí àwẹ̀ lọ tán gbìyànjú máa ra wọlé gbogbo tó ti ń ṣe sẹ́yìn tí Ramadan gbà lọ́wọ́ ẹ̀ mọ́tò ra wọlé má gbẹ̀jù sílẹ̀ kó bá lè di olóríire kó bá lè jọ máa lè jẹ́nà nítorí pé ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n bá bá wa sọ nínú Al-Qur'an tó ní kọ́dà fọ́lá àlèmùmí nínú ìwẹ́rẹ́ Muhammad bá ń sọ fún wọn pé gbogbo onígbàgbọ́ òdodo pátá látòkè délẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ti gèrè ta ni onígbàgbọ́ òdodo tó kọjá olóríire oníṣẹ́ rẹ̀ oníwà rẹ̀ ọlọ́kan rẹ̀ onírin rẹ̀ aláníyàn tó dáa ẹni tí ń bẹ̀rù Ọlọ́run tí ń páyà Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba yàtọ̀ sí tẹ̀rí ahán àbí tẹ̀rí olú àbí ti ara kágbágbádá láwọ̀ káwọn bí olóńgbé àwa ni ẹni ńlá àwa lẹni pàtàkì tá sì ní ṣe ẹkú tàṣẹ ní kọ̀rọ̀ èyàn kọ́ Ọlọ́run wá sọ fún wa pé gbogbo ṣẹ́ ta ṣe àti gèrè kí ni èrè náà ṣe ilé ayé mi láti fẹ́ gba èrè náà ni rárá àlìjẹ́nà ni lọ́lọ́run fẹ́ sàn àrẹ́sàn torí pé kò sí ohun tọ́lọ́run lè ṣe fún yàn láyé tó lè tó èrè tó fẹ́ lọ jẹ lálìjẹ́nà nínú àlìjẹ́nà torí ẹnikẹ́ni tó bá kọ́ bá rẹ̀ nínú náà la ilaha illallah Muhammadur Rasulullah tí ẹ bá ṣùgbọ́n okú wá bá rẹ̀ nínú àlìjẹ́nà dúpẹ́ fọ́lọ́run àlìjẹ́nà tá ṣe wí yìí Allahu Akbar Ọlọ́run wọ́n kàwà kún ẹni tí yóò lẹ́tọ̀ sí máṣíwá lọ́wọ́ náà lọ́wọ́ Ọlọ́run wáyé
allazina hum fi salatihim khashi'una àwọn tí ń páyà Ọlọ́run nínú ìrun kíkí wọn àwọn là ń tọ́ka sí àwọn là ń júwe fún ìrẹ Muhammad àwọn là ń wí iṣẹ́ àwọn tó ṣe ká ní pé tẹ́ má dérí ìrun wọ́n á pín ọkàn wọn sí méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbí yẹ́lẹ̀yẹ́lẹ́ orílẹ̀ àkúnnà ọkàn mo fẹ́ lọ Èkó mo fẹ́ lọ Ìbàdàn mo fẹ́ lọ Tọ́pá mo fẹ́ lọ Pàtẹ́ ní ìta àwọn ọmọ fẹ́ jẹun ṣé wọ́n ló ní gbogbo yẹn ọ̀dà àwọn ọmọ fẹ́ jẹun wọ́n ló ní ṣe tọ́lọ́run ṣe tiẹ̀ ọ̀pá rẹ̀ ṣe tọ́lọ́run tí wọ́n bá ti ṣe tọ́lọ́run Ọlọ́run bá ó padà ṣe tiẹ̀ náà sí lọ́run bẹ̀rù Ọlọ́run páyọ Ọlọ́run kó bá lè rí èrè jẹ tó bá ti jèrè máa retí àánú Ọlọ́run àánú nìkan ló kù Ọlọ́run ní allazina hum fi salatihim khashi'una àwọn tí ń páyọ Ọlọ́run nínú ìrun kíkí wọn àwọn ni ó jèrè o àwọn ni ó wọ̀nà ọ̀pàtà wí yìí àwọn ni ó rèrè jẹ àwọn ni ó kófà àwọn ni ó ránú gbà kọ́lọ̀kúkà fún wọn walladhina hum anil lagwi mu'riduna àtàwọn tí ń ṣẹ́ kúrò níbi ìsọkúsọ má bá wọn gbóòrò níbi tí wọ́n ti ń sọ̀sọ̀kúsọ má bá wọn jókòó níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́rọ̀ má bá wọn jókòó níbi tí wọ́n ti ń tú yìgì ìwọ máa bẹ nínú àwọn ẹni tí ó máa so yìgì má máa bẹ nínú àwọn tí ó máa tú yìgì nítorí pé Ọlọ́run bá wọn nífẹ̀ẹ́ sí ọ̀rẹ́ méjì tí wọ́n dùn tí wọ́n rí pé àrí wọ́n dùn tó wá ń jowó wọn tó wá kó sí wọn láàrin ọmọ so irun wájú pọ̀ mọ́ ti pàkọ́ fún ẹnìkíní ẹnìkejì ìwọ nìkan náà yìí láàrin àwọn méjèèjì tí wọ́n túká kò dá wọ́n ṣe bẹ́ẹ̀ má máa bẹ nínú wọn torí pé àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n sí nínú ẹni tọ́lọ́wọ́n bá ń júwe tọ́lọ́wọ́n bá ń tọ́ka sí kánàbí Muhammad tó fi ní allazina hum anil lagwi mu'riduna àtàwọn tí ń ṣẹ́rí kúrò níbi ìwọ wọn bẹ nínú ẹni tí ó máa ṣẹ́rí kúrò níbi ìsọkúsọ kó bá lè fi ṣe kí kó bá lè fi jẹrẹ wallazina hum bí zakati fa'iluna àtàwọn tí ń yan sàká láti fọ ara wọn má mélòó nínú wa ṣásíyàn ọ̀pọ̀ ń bẹ nínú àwọn olówó tó ṣe ká ní pé nígbà tí a máa yàn sàká tán kó náà jọ ṣe yóò tún oró wọn lójú àti kó fún ẹnìkan ṣoṣo kó lè wọ́n bá tó wọn bẹ́ẹ̀ni dandan kọ́ ní kò pè síta àbí kò pè síta wọnú ẹbí ẹ ẹni tí ò ní láyé ẹbí ẹ bí kan wọn àtọ́ ní pé oríire tí wọn lọ́wọ́ kó gbọ́n lókó fún wọn nìkan a sì kí wọn lọ́wọ́ kó gbọ́n lókó fún wọn nìkan ọwọ́ àkókò tí fẹ́ ṣe gbà tó fi mérí bọ́ ìpàdé náà gbé àkùnmẹ́wàá mẹ́wàá sínú àbẹ̀rẹ̀ àkùnmọ́ márùn-ún ẹ̀lọ́gbẹ̀ fáwọn àfà sàká ọdún ìní àdíkan pé fún ẹ̀gbọ́n kan sàká ọdún ìní àbí àbúrò wọn sàká ọdún ìní rárá o ẹ̀yin kọ́ lọ́wọ́ bá rí o ẹ̀yin tó ṣe ká ní pé nígbà tí ẹ fẹ́ yàn tẹ ṣáájọ iye kíye tó lè pé tẹ bá ní gbogbo ọ̀rọ̀ ẹgbẹ̀ sí méjì àbí mẹ́ta ẹ sì pè fún èèyàn mẹ́ta àbí èèyàn méjì tí ò bá pọ̀ ìwé ẹgbẹ̀ fún èèyàn kan ṣoṣo ẹ̀yin ọlọ́run bá bá wí walladhina hum li furujihim hafizuna àtàwọn tí ṣọ́ abẹ́ wọn tí wọ́n ṣe ṣìná ọkùnrin tí ń ṣọ́ abẹ́ rẹ̀ tí ò ṣe ṣìná obìnrin tí ń ṣọ́ abẹ́ rẹ̀ tí ò ṣe ṣìná àwọn ọlọ́wọ́ bá ń bá wí ilá àlá azwajihim àfi lọ́dọ̀ àwọn aya wọn àti ọkọ wọn nìkan ìyẹn fi yíwa pé ṣìná ṣíṣe ò dá ọlọ́run pa onífẹ́ sí ọlọ́run pa ọ̀dọ́ sí ara fákòlá ìkà wọn wọlé àdúrà àwọn lẹ́yìn lólùkọjá ẹnu àlà gbogbo ẹni tó bá ti ṣeun tí ọlọ́run bá ò fẹ́ ọlọ́run wá sọ fún wa pé àwọn ilé wọn ni wọ́n ti kọjá ẹnu àlà fáwọlá ìkà wọn wọlé àdúrà wálẹ̀ nínú àwọn ọmọlé àmánà ti hìm àtàwọn tó jẹ́ olùṣọ́ ohun ta fún wọn pamá ìwọ̀n tó lọ́pàá bá sọ níbẹ̀ ní pé kí ni ìwọ̀n tó yíká ní pé òyìnbá àmánà jẹ́ ń tásí pé ní àmánà ọ̀nà púpọ̀ ló pín sí ẹlòmí ṣe pé bóyá owó nìkan ni ẹnìkan kó wá fún gbé bá ń gbé pamá tó bá ti yá kí wá gbà ọwá ní owó olówó àtowó ẹni kọ́lọ̀ mọ́ fi kan wọ́n ní gbọ́ náà ọwọ́ bá sì kò tó ló fẹ́ agbówó ló wá yí ipò nígbà tó wá ní pé òkú lè rí sánmá ọwọ́ ní ọba lọ bẹ àwọn àfáà lọ́wọ́ ẹ̀ àbí àwọn babadọ̀ nígbó àwọn babaláwo
àbáwọn wòlíì ẹ dákun ẹ bá mi pa la ilaha illallah Muhammadur Rasulullah torí wàhálà ẹ pọ̀ kí ló ṣe fún ẹ ló sì wá irọ́ kàpìtì irọ́ ńlá kan yóò sì pa fún wọn àtàwọn náà sì lè jẹun wọ́n ti rówó ọ̀fẹ́ wọn fẹ́ wá díẹ̀ àbíkàtẹ̀ farabalẹ̀ wọ́n sì ṣiṣẹ́ lérí kíni lérí orúkọ olóògùn tó jẹ ẹ̀yẹ nìkan kọ́ bákan náà ẹnìkan gbé ilẹ̀ fún ẹ ó gbéwé ilẹ̀ ẹ̀yẹ lọ́wọ́ sí wá sí ẹdẹ́bí tí ilẹ̀ náà wà ń gbé à ọ̀rẹ́ mi ilẹ̀ yìí tèmi ni mo sì tọ́jú ẹ̀kalẹ̀ fáwọn ọmọ mi nítorí ọjọ́ ọ̀la àyíbámà bóyá èmi ní wà ṣáájú ẹ̀ kú àbí wọ́n ló ṣáájú ní àyíbámà ṣùgbọ́n bá mi tọ́jú ìwé ilẹ̀ náà ó sì má mi tí ilẹ̀ náà wà tí má ṣáájú ẹ̀ náà ní ìdáhùn ọmọ mi bá dàgbà dákùn bẹ́ gbìyànjú kó gbé ẹ̀tọ́ yìí fún wọn pé ohun tí bàbá wọn fi sílẹ̀ ọdún tí bàbá wọn fi sílẹ̀ fún wọn tí wọ́n jẹ́ yìí nígbà tí wọ́n ní pé ọ̀rẹ́ ẹ̀ kú tán kí ló ṣe ilẹ̀ yẹn kò wà lọ́pọ̀ ní sílẹ̀ ló jẹ́ gàbá ẹ̀dẹ́kọ̀ òṣì kí wọ́n ta ẹ́ lókùnkùn lọ talẹ̀ náà lọ náwó náà làwọn ọmọ tó kù fi sílẹ̀ ọ̀gá ayé wọn sójúmọ́ èrò ikọ̀ lọ́wọ́n bá parí o jàmá àbí ẹni tí wọ́n fọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ nígbé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ yìí jẹ mí lẹ́bi mo ní kí bẹ́ẹ̀ gbíhùn kí fọ̀rẹ́ ìfẹ́ kí fi pamọ́ sí lọ́dọ̀ má jẹ́ kẹ́nìkan gbọ́ nígbàtí wọ́n ti gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti sọ fún ẹlòmíì òun sọ fẹ́ ni ẹ pé ó ní kí má jẹ́ kẹ́nìkan gbọ́ òun náà má jẹ́ kẹ́nìkan gbọ́ nígbà tó náà gbọ́ má jẹ́ kẹ́nìkan gbọ́ òun náà tó sọ fẹ́ lòmíì ò ní àmánà èrò ìkọlọ ni ọlọ́run bá parí wàlẹ́sínà hum li amanatihim ìwọ sí nínú ẹni tí ń ṣọ́ ohun ta fún pamọ́ gẹ́gẹ́ bí àdéhùn àmánà owó àbíbẹ̀ àti bẹ́ẹ̀ lọ ò sí nínú wọn wà ahdihim ra'una àdéhùn sí lágbára torí pé àlùkọ́rà ní ẹ̀rọ ọlọ́run bá ní àdéhùn tó bá bẹ́ẹ̀ nìkan ṣe ìyànjú kó ṣíkà ẹ̀ má jẹ́gbẹ̀ sí ẹ o má tàrà ẹjẹ́ o walladhina hum ala salawatihim yuhafizuna àtàwọn tí ṣọ́ àkókò ìrun wákàtí márùn-ún ẹ̀rí ṣé wọ́n ti pèrún wọ́n máa kẹ́kí ṣé wọ́n ti pèrún yàtọ̀ sí òfin ká ní pé ìwọ́n fi gbọ́hùn ìwò pípé ló bu àjókò níbi ààrẹ ó jókòó níbi tẹ́tẹ́ ó jókòó níbi fàájì àbí ó jókòó níbi ọjà tó ń tà torí kíni torí pé kówó nára ìpọ̀ àbí wà lẹ́ni kówó tó pọ̀ lọ́lé Allahu akbar la ilaha illallah ọlọ́run ni ọba pẹ́pẹ́ ọ̀rọ̀ tí máa rọ ẹrú ẹ̀ lọ́rọ̀ nígbà tí ọba ti ṣe tiẹ̀ òun náà ti ṣe tán àti ṣe tiẹ̀ nítorí pé gbogbo ta wí ọwọ́ ẹ̀ ló wà kò sí ohun tó fẹ́ fi ṣe nǹkankan ò sí tọ́lọ̀ fẹ́ fi owó ṣe kò sí ohun tọ́lọ̀ fẹ́ fọlá ṣe kò sí ohun tọ́lọ̀ fẹ́ fi ọ̀rọ̀ fi ṣe dúkìá kò fi ṣe kankan àsìkí kò fi ṣe kankan àwálá ní ṣùgbọ́n àwáyé wá ṣe nǹkan méjì àwa sí lọ́hun ní àṣìwá jẹun ó tán ká sí lọ́hun ká jẹun ó tán gbogbo wàhálà gbogbo tí àwa ń bá ká yẹn ràkàtí àní àfi àyè lásánlásán tápadà jẹ́gìrì tápadà jù sílẹ̀ àfọ́bàfílẹ̀ ní gbogbo ìyẹn ọkọ́lẹ̀ ogun ọ̀rọ̀ mọ́tò ọgbọ̀n òbímọ ogójì ó fẹ́ yàwó ó ṣe kìíní kan irọ́ ni ìyẹn òfò ni ṣùgbọ́n ẹjọ́ wá sí lọ́hun kò sì jẹun rí ọlọ́run bá ẹ̀sìn kò lè rẹ́rẹ̀ jẹ kò lè rálì jẹ́ náà wọ̀ tó bá sì jẹun o lè sin lọ́lọ́run ṣe tó bẹ́ẹ̀ pé ẹ̀dá gbọ́dọ̀ jẹun kódà kọ́ mọ́ ní ohun tó jẹ àṣírí ògbògbò ọ̀nà kọ́nà tó fi rí jẹ tó fi rí mu tó rí iná tó rí lò ní ìbá ti yẹ tálákà ti yẹ nǹkan méjì tàwà ṣe láyé nìyẹn gbé sínú ọkẹ́ ọwọ́ ayé wá sí lọ́hun ni ó sì wá jẹun tán gbogbo eré tàwà ń sákiri ádáadáa ọlọ́run ló nìyẹn ọ̀dọ̀ ẹ̀dá kọ́ ló wà ọlọ́run ló lè ṣe ẹni tọ́lọ́run bá kẹ́ ṣẹ́ ẹrú kan lè kẹ́ ṣẹ́ dá kan lè kẹ́ kò sẹ́ni tó lè kẹ́ ọlọ́run nìkan ló lè kẹ́ wa kọ́lọ̀n kó káàkọ́ ní ìkẹ́ kọ́lọ̀n máa jẹ́ àmú òṣì torí pé òṣì òṣì sí lọ́hun torí wọ́n fòṣì lọ́lọ́hun gbogbo ọlọ́hun kọ́ ọlọ́run ní rárá èmi ìṣọ́pọ̀ lòṣì ẹ̀yìn lòṣì ọba ọlọ́rọ̀ lèmi òun náà sì lọ́lọ́rọ̀ lóòtọ́
ẹni tó lọ máa ṣoore fún náà ní oore gbà ní oore ó kan ní oore àánú gbà lẹ́ni kọ́kà rántí ẹ̀ yóò kà ṣàánú fún àbí wọ́n pè sí di oore kan àbí sí di iṣẹ́ ńlá kan àbí sí di kọ́ńtírà kan àánú ọlọ́run kọ́lọ̀njẹ́ ara ọlọ́run bá gbà ṣùgbọ́n ó wá kù sọ́wọ́ àwa náà látara iṣẹ́ ọwọ́ wa àti àníyàn wa ìwọ́n fọkàn bá tọ́mà làkejì ẹjẹ́ oníkí ìwà ní kìtì ọ̀dá ọ̀nà onúgbàbídà ó lè dáa ó ti gbé gidina fún rẹ̀ fúnra rẹ̀ ló gbé gidina fún rẹ̀ torí pé ìwọ́dúró láti bá ṣẹ́ ọlọ́run bá jẹ́ ó ṣe lè bá jẹ́ ṣé wọ́n ló ṣẹ̀dá olú ẹni wà ní bí ń dá fún wà ní àánà ṣé òun nìkan ní àbí wọ́n fẹ́ ní àwùjọ níbi tí ẹ wà wọ́n ní aṣọ́ òun nìkan ló yẹ kí wọ́n fẹ́ ní wọ́n tẹ̀lé hùn ṣé wọ́n ló ń pè ní àbọ́lọ́ ọlọ́run ní pè ó wá bínú ẹ̀ ó wá fọkàn fi dínà orí fún kí bá ti ẹ̀jẹ́ tààrẹ ló ń bàjẹ́ tó rẹ́ níkẹ́ni tó ti mú yàn dání pé ìwọ ní lọ sẹ́ ṣé wọ ọ̀nà kan tó lọ ṣé wọ náà ṣé o lè búyé mi tó wà owó gan ò ní yẹsẹ ẹjọ wà ń bẹ̀ pani tí wọ́n gan bá ti níwà rẹ tó náníyàn rẹ tó ní èrò tó dá tó bá tọ́ malake jẹ́jẹ́ tó sì bẹ̀rẹ̀ ọlọ́run tó ń sin lọ́wọ́n ọba níwọ̀n bá agbára tó bá ní ẹnìkan ò lè ṣe kó dàbí anábíà Muhammad nìkan láti rọ̀ lọ́rùn ṣùgbọ́n ọlọ́run orí pé ó tẹ̀ gbìyànjú ó ní àníyàn tó dá yóò àṣẹ kí ni yóò àrùn ẹlọ́ yóò sì kẹ yóò sì bó láṣírí ọlọ́run wá ní ó láìka humul warisuna àwọn tàwí yìí lólùjogún gbogbo ń tàkàkalẹ̀ nípasẹ̀ olóore gbogbo ẹni tí ọlọ́run bá fi rọ̀ lọ́rùn ọlọ́run wọ́n sọ fún wa pé àwọn ẹlẹ́wọ̀n ní lólùjogún ó láìka humul warisuna alẹ́zínà yẹ ṣùtàn fìrìdáùsà àwọn ní òjògún àlìjẹ́nà fìrìdáùs àlìjẹ́nà onídẹ̀ra èyí tó gajù látara kí ni látara iṣẹ́ owó ẹni o mátara ẹjẹ́ o tó bá bá jẹ́ o lè rí kan jẹ́ o lè rẹ́sàn rí kan pàtó nígbà ọlọ́mà kí ṣe padà bọ̀ sí o ní gbàlùbọ́sà kọ́lọ̀ kẹfọ́ rárá ihun tó bá gbìyàn ló kúká ihun tó bá ṣe eré ẹ̀ ló jẹ́ ó láìka humul warisuna alẹ́zínà yẹ ṣùtàn fìrìdáùsà wọ́n fi ha hall ìgbóná ọlọ́run wá ní pé tí ẹ bá ti ọwọ́ ọgbà jẹ́nà tàwí yìí o ẹ̀tún jáde ńlẹ̀ mọ́ ẹ̀ ní darúgbó ju ọmọ ọdún méjìdínlógún lọ kò sí ọdún tó lè ní tó lè fi wà ní jẹ́nà tó wà wọ̀bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá tó sẹ̀ tó wọ̀bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì máa dàbí ọmọ ìrìdàn ọmọ ọlọ́dún méjìdínlógún bẹ́ẹ̀ náà ló sì máa bẹ gbére tó ní jáde kó mẹ́ma láyé kọ́lọ́gbó ṣàrọ̀ máa jẹ́nà kọ́lọ̀n kó jẹ́ kí a ṣe oríire kọ́lọ̀n kó ṣíwálé èèyàn nítorí pé ẹ̀dá gangan òun náà ni ó fọwọ́ rẹ̀ tí ṣe kíni ti fari òun náà ni ó sì tó fọwọ́ rẹ̀ ti fa ọ̀kan tó kù ẹ̀rí èyí tó bá ṣe èrè ẹ̀ ló jẹ́ Ọlọ́run dákun jẹ́ ká ṣe dáadáa má jẹ́ kí a fi ọwọ́ ara bàjẹ́ nítorí pé ọ̀pọ̀ wa ní tó bá ṣẹlẹ̀ sí kí la máa ń wí á ní ogun ìdílé kan ní ẹ̀gún ìdílé kan ní ẹgbẹ̀ ìdílé ní àwọn táyín ní àwọn táfẹ́ ní àwọn ẹ̀gbọ́n bàbá àwọn àbúkọ bá ní ṣe mí inú ìdílé wa náà ti ṣe mí inú ìdílé ẹ̀tọ́ ní ṣe náà ẹ̀gún ìdílé ti tẹ̀lé ẹ̀gbìn náà ìwọ náà sì gbìyànjú kó bẹ́lọ́ kókó ayé ọba bẹ́lọ́ pé kókó ayé ó wá kú ìwà ló kù torí wọ́n láti fi wà fi pa àwọn tọ̀hún tí wọ́n ṣe rẹ́ ló fi túnṣe ni yóò fi jẹ́ ti yẹ ó láti dógun lé ti yẹ má jẹ́ kó tún máa lọ bẹ́ẹ̀ nítorí náà dáadáa òní bàjẹ́ ànímòṣì ànímànira ọ̀rọ̀ àti torí ọ̀rọ̀ àkúnfẹ́ àkún jíma tó ní kò ní jẹ́ àkíma ọ̀rọ̀ ìlàhàílọ́lá ọ̀rọ̀ jẹ́ kí ákí ọ̀pọ̀ pẹ̀lú kí pẹ̀ ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ kò ní fi wádá àbúrú tí ìmọ̀lẹ́ jìnà yóò lè tó wá jìnà sí wa ọlọ́wọ́ wa ṣe wá ní ọmọ àjẹ́nà kò sí wá ní ọmọ náà ọ̀rọ̀ ìlàhàílọ́lá àṣà kí ìmáàmù àti ọjọ́ tẹ̀lé àléfà wa kọ́lọ̀mà lọ ẹ̀mí ẹ̀ kọ́lọ̀mà padàdé ẹ̀yẹ kọ́lọ̀mà yọ ọ̀fẹ́ lára ẹ̀ ó sì máa dàdá bùkátà rẹ̀ ọ̀rọ̀ àti tòbí ọlọ́wọ́ kọ́lọ̀mà kó lọ́wọ́ kọ́lọ̀mà bá àdálágbà rẹ̀ àgbàdáadá ọ̀rọ̀ àti tòbí ọlọ́wọ́ la fúnfẹ́ àgbò bákan náà ni a bí àwọn bàbá wa tí wọ́n ń gbà wá sínú àwọn òmàwòrán ọlọ́run dàkúmá ọ̀rọ̀ ẹ̀mí wa àwọn náà ni bàbá wa tí àdàkùnmá orúkọ wọn náà ni lóòrùn nílé mátàgbà málẹ̀ àwọn ni wọ́n fi orúkọ fi
láwọn bàbá wa ìmọ̀mù wa wọ́n fi ń bá wọn dórúkọ ṣùgbọ́n ikú tí ò ní sí àdìsí ẹ̀mí mú àlàáfíà ọlọ́run yóò gbogbo ẹ̀fọn ní láti bí ọlọ́run akúnfẹ́ àkùnfẹ́ lọ́dá ọlọ́run àbúwọ́jà ìlà 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 àwọn ẹ̀dẹ̀ sọ̀hánà ọ̀dẹ́kà ọlọ́run kí ìlà tí a yà sí fún wasalamu ala mursalin walhamdulillahi rabbil alamin